ẹ̀jẹ̀ lára obìnrin. Ohun tó dáa ni kí obìnrin máa ṣe nǹkan oṣù. Bí nǹkan oṣù bá sì wá fẹ́lòmíì ìdùnnú ni, fún àwọn míì ìlà ìlò ní pàápàá ọlọ́wọ́ kí wọ́n ní oyún ẹ̀sín. Ṣùgbọ́n tí nǹkan oṣù bá wá tó wá di pé bí ó wá ó parí níjọ́ kẹta àbọ̀ parí níjọ́ karùn-ún tí ò wá dáwọ́ dúró tóbìnrin wá tó ń sun ẹ̀jẹ̀ látojú ara, bàbá ní ó léwu yéye o. Bàbá kí ni wọ́n ń pè ní ìsun ẹ̀jẹ̀ gan lójú ara? Ṣé ti rí ìsun ẹ̀jẹ̀ ó jẹ́ normal menstruation ní pé bóyá bíi tí ó bá ti jẹ́ pé bóyá àwọn egg tí wọ́n wà fertilized pẹ̀lú sperm tó yẹ pé ó ti wá decay ẹ̀jẹ̀ á máa jáde. Ṣùgbọ́n èyí tí a fẹ́ sọ̀rọ̀ nípa gangan ni ìsun ẹ̀jẹ̀ tí ń ṣe wípé èèyàn ń ṣe nǹkan oṣù tó kàn ń sun ẹ̀jẹ̀ lára, bóyá lẹ́yìn tó bá parí nǹkan oṣù tán ẹ̀jẹ̀ kàn ń dà ní ojú ara ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣá? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó máa wá lójoojúmọ́ ni àbí á rí kò tún ní rí? Ẹlòmíì wà tó ń pé gbogbo ọjọ́ ayé ẹ̀ ó ń sun ẹ̀jẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Tó bá rí báyìí ṣẹ́jẹ̀ ò ní tán lára? Most of them ẹ̀jẹ̀ máa ń tán lára, ṣùgbọ́n ẹ ká wo symptoms. What are the symptoms of abnormal vaginal bleeding? Òyìnbó ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni, abnormal vaginal bleeding. Normally menstruation is just normal vaginal bleeding when the eggs are ruptured and they need to get out of the body because they've not been fertilized by the sperm. So now òyìnbó ẹ̀ ní abnormal vaginal bleeding. Ẹ̀jẹ̀ tó ń jáde lọ́nà tí ò tọ́ àbí tí ò yẹ kó máa jáde. Nígbà tí kì í ṣe pé ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó kàn rẹ̀ jẹ. Ṣùgbọ́n yẹ ká wo symptoms. Báwo ni wọ́n ṣe lè mọ̀ wípé ẹni ẹ̀ experience abnormal vaginal bleeding? One, ẹni tó bá ní abnormal vaginal bleeding ó máa ní heavy menstruation that is not normal. That means a máa já yà. Àbí ìkejì ni wípé tó bá dàbẹ́ ní pé ẹ̀jẹ̀ ń jáde nínú ẹ̀, ádà ń ṣe menstruation àbí kò ṣe menstruation, àwọn bíi clot bí ẹran a máa jáde ní ẹ̀jẹ̀ tó ti dì bí ẹran a máa jáde ní ojú ara. Tàbí number 3, bóyá lẹ́yìn menstruation tí yàn ṣe tó ti kọjá ọjọ́ méje, bóyá yàn ṣe menstruation ó ti kọjá ọjọ́ méje, ìyẹn náà ti di abnormal vaginal bleeding. Àbí kó yẹ pé lẹ́yìn tí èèyàn ṣe menstruation tán, menstruation mi tún wá jáde less than 21 days lẹ́yìn tí èèyàn parí the last menstruation, that is another form of abnormal vaginal bleeding. Tàbí lẹ́yìn tí èèyàn parí menstruation kí èèyàn má tún wá rí menstruation lẹ́yìn 35 days, ìyẹn náà is also abnormal vaginal bleeding. Tàbí a máa ń pè kíní kan ní spotting yẹn jẹ́ pé ẹni tó ní bí vaginal bleeding tó yẹ pé wọ́n dàbí omi tó wá light tí kì í ṣe normal ẹ̀jẹ̀ ẹ mọ̀ pé àwọn mímọ́ àti máa ń ṣe méjì wọ́n máa ń jáde àdàbí pé kò ní jọ bí omi, ẹ̀jẹ̀ yẹn máa light bí omi, òun náà ń pè ní spotting. Òun ni pé bí ẹlòmíì tó bá ń bleed inside àbẹ́ ni pé omi ló ń jáde ní lójú ara ẹ̀ òun náà ń pè ní spotting. So àwọn symptoms ẹ̀ tí yàn bá ti rí yàn mọ̀ pé the person is suffering from abnormal vaginal bleeding. Tó bá rí báyìí sà, kí lọ́nà àbáyọ, kí lóhun ẹbọ, kí lóhun ètùtù? Ẹ̀ṣẹ̀ ti rí ọ̀nà àbáyọ ó ṣe pàtàkì, ṣùgbọ́n ká kọ́kọ́ mọ báwo la ṣe lè mọ irú vaginal bleeding tẹ́ni ẹni. One, ẹni tó bá ní fibroid ó máa ní vaginal bleeding. Ẹ̀jẹ̀ á máa sun ṣáá. Ẹ̀jẹ̀ á máa sun. Most àwọn tí fibroid bá ti heavy gan wọ́n máa sun. Ẹni tó bá tún ní endometriosis, fibroid àti endometriosis ó fẹ́ jọra wọn. When there is a tumor growing at the wall of the uterus womb, only fibroid. But when the lining of the uterus or womb is protruding outside, it is called endometriosis. Tó bá ń wú jáde. Protruding, yeah. So òun náà máa ń pè ní endometriosis. Àwọn méjèèjì àti fibroid àti endometriosis ó máa ń jẹ́ kí èèyàn máa ní heavy vaginal bleeding. Then àwọn cancer kan wà tó máa ń ṣèyàn níbi ojú ara. Ojú ara obìnrin. Bẹ́ẹ̀ ni cancer. Máa sọ orú cancer tó jẹ́ fún yín. Number 1, a ní cervical cancer. Torí ẹ̀mọ́ ẹni tó bá ti kébí 25 to 64 years ó gbọ́dọ̀ máa ń pè cervical screening kó má torí pé tó bá ti mẹ́ni ẹ̀ wọ́n máa bleed heavily. Then kí náà wà womb cancer náà wà. Ẹni tó bá ní womb cancer a máa bleed heavily. Then ovaries, àwọn ibi tí ẹyin ti ń produce àti estrogen àti estrogen àti progesterone,
ẹni tó bá ti ìgbìyànjú náà ó máa ń bleed heavily sórí àwọn bẹ́ẹ̀ àwọn cancer yẹn máa ń fà dé ẹlòmíì tún wá wà o ó lè jẹ́ pé bóyá oyún ẹ̀ wà threatened tó bá fẹ́ ní miscarriage oyún tó fẹ́ jábọ́ tó fẹ́ dúró a máa ní vaginal bleeding abẹ́ni tó ṣẹ̀ ṣe menstruation abẹ́ni tó ṣẹ̀ ṣe abortion tán tó ẹ̀ ṣẹ́yún tán fún a máa ní vaginal bleeding ẹlòmíì tún wá wà o ó lè jẹ́ pé bóyá ó lọ lo intrauterine device bóyá àwọn tó máa ń gbé coil sí ojú ara tó máa fi ṣe ìfètòsọ́mọ bíbí àbáwọn tó máa ń gbé sí apá tó bá bá wọn lára mu wọn máa bleed heavily ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ẹ jẹ́ ká dúró níbẹ̀ yẹn. bàbá tó bá rí báyìí ní ti ìlànà tìbílẹ̀ wa ní tèmi àti ilẹ̀ Yorùbá ṣé ó tiẹ̀ lóògùn. ṣe ti rí vaginal bleeding ó lóògùn o ṣùgbọ́n ó máa ń da kí a rí àrídájú irú oògùn tó bá lára ṣe ti tíyàn bá ní vaginal bleeding normal vaginal bleeding oògùn tó lè ta tí mo lè sọ́ka sí wípé ó ń ṣiṣẹ́ oògùn òyìnbó ni ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ gan máa ń pè ní tranexamic acid tablet ni tíyàn bá ti lò ó máa stop provided tí n ṣe pé bóyá cancerous bóyá bíi savannah cancer àbẹ̀rù àwọn bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ lọ ṣe test but tíyàn bá ṣe test tíyàn wá ní pé bóyá bí lóṣù ẹlòmíì lóyún oyún yẹn fẹ́ jábọ́ kò dẹ̀ fẹ́ kó oyún yẹn jábọ́ ó dẹ̀ ń bleed bó ń bleed dẹ́dẹ̀ kò jẹ́ kó oyún yẹn jábọ́ tó bá kí o tranexamic acid yẹn ó máa stop. So tranexamic acid is the drug that can take care of vaginal bleeding. Àbí àwọn ibuprofen táwọn èèyàn mọ̀ tọkàn máa ń rò bẹ́ẹ̀ ordinary oògùn pain tí wọ́n bá mú ibuprofen ó máa ń slow down the rate of vaginal bleeding. Ibuprofen àbí. Ibuprofen bẹ́ẹ̀ ni ẹ lọ wò dáadáa ó contain nǹkan kan tó ń gbé ó máa slow down proglandin secretion so that kìíní ẹ̀ kò ní jẹ́ kí uterine line máa share the bleeding so máa slow down bleeding. ní ti Yorùbá ń kọ́ àṣà òní kàtà lè fi korojú ilẹ̀ Yorùbá ni. ṣe ti rí vaginal bleeding nílẹ̀ Yorùbá àwọn ṣe ti rí tá a bá fi Yorùbá wò ó possible kó tún padà òun ni àwọn òyìnbó ṣe wá ṣe research pé téèyàn bá ti lo tranexamic acid yẹn it is once. ẹ káwọn èèyàn mọ nọ́mbà yẹn kan fún àlàyé kíkún lórí ohun tí a tó lè gbé wá lónìí. nọ́mbà mi ni 090 60 75 95 28. ẹ sọ lẹ́ẹ̀kan sí ẹ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sọ dáadáa. 090 60 75 95 28. orúkọ yín sà. èmi ni dókítà Ìbùkúnolúwa Daniel. Ọlọ́run jẹ́ ti gbọ́ ẹ̀yìn wa gbogbo ẹni tí ó bá ní ìsun ẹ̀jẹ̀ tí ó ń dà láàmú máa rọra rẹ pin mọ́ pokùnso bàbá ti ní ọ̀nà àbáyọ wà dáadáa àbẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni. kò sí bàbá ṣé ọ̀tẹ̀ máa fi ń ṣèyàn. wọ́n máa fi ń ṣèyàn o àwọn ayé le o. wọ́n lè fi ṣèyàn. ẹlòmíì wọ́n fẹ́ pa ọmọ máa jẹ́ kó ẹ̀jẹ̀ máa sun ní àárẹ̀ ṣùgbọ́n tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tẹ́ni wá rí wa ọ̀nà àbáyọ wà kì í ṣe gbogbo alábọ́lá lè máa sọ lójú afẹ́fẹ́ lórí atẹ́gùn. tó àwọn ìmọ̀ ọ̀nà àbáyọ traditional gan wà ṣùgbọ́n kì í ṣe nǹkan tá lè máa sọ ní. so spiritually ó ṣe kojú dáadáa. bí ẹlòmíì lọ ṣe test kò rí nǹkan tó ń fa vaginal bleeding yẹn ọwọ́ ayé nìyẹn. ọwọ́ ayé náà wà ń bẹ dáadáa. ọwọ́ ayé wà ń bẹ. nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ká máa lọ. nọ́mbà mi ni 090 60 75 95 28. kò ní jù báyìí lọ tẹlifíṣàn lórí fún àwọn Yorùbá Adéròmú Kazeem lórúkọ tí mi o ọmọọba ní Sàárẹ̀ Olú ẹ ṣeun tẹ́ ń wò wá o ẹ máa share ẹ máa like ẹ máa comment ó dàbọ̀. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó ẹ máa wò ó Alore ẹ máa wò ó lórí lágbá ó kọ́ni lóye ẹ máa wò ó ẹ máa wò ó ọmọdé ẹ máa wò ó.